Ìtànà tó bọ̀gbẹ́ láṣọ tó tutù yọ̀yọ̀ bẹ́ẹ̀ nígbà dòjé bá sì kàn aṣubú á sì rọni. Àpẹẹrẹ yìí fúnra wa ní bọ́lọ́run ti wí. Kọ́mọdé àtàkà máa gbọ́ o. Kó nígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa gbọ́ o. Kí gbogbo ẹni tó ń jọyìn kí gbogbo ẹni tó ń jàdó máa gbọ́ o. Ká máa mọ̀ wípé yẹpẹrẹ ni wá bí ewéko ó jàre. Bí a bá ń jó, bí a bá ń jàdó, bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. A má gbàgbé pé àti kó bàjẹ́ láyé o. Bí a bá ń jìyà, bí a bá ń mumi, bí a bá ń mumi ojú la mú sí o. Bá a bá kò ṣẹ́jẹ̀ kúlé ṣọ́ọ̀ṣì lọ. A má gbàgbé pé àti kó bàjẹ́ láyé o. Nígbòkígbò tó lè wá o. Nínú rírí jẹ ni nínú àìrí jẹ máa rántí nígbà gbogbo. Pé kúkú afẹ́ pani mẹ́tì jẹun ò sí ń bẹ̀ o. Ikú ń pẹni tó rí jẹ bẹ́ẹ̀ ló ń pẹni tí ò rí jẹ o. Àwáwí onílẹ̀ sí obí kọ̀ bá ti dé. Àwáwí onílẹ̀ sí obí kọ̀
wọlé wọn ló yá wọn ló yá wọn ló yá ká máa lọ sọ́dọ̀ bàbá lọ́run jàre. bí a bá ń jó bí a bá ń jàdù bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. bá a bá ń gbádùn bí a bá ṣàlàyé. ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. bí a bá ń jìyà bí a bá ń mumi bí a bá ń mumi ojú lámùsùn o. bí a bá ń sunkún lójoojúmọ́ bí ẹni ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. èrè kí ni fẹ́ nìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. ó rọrùn fún ràkúnmí láti wọ òun abẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá jókòó. ní ibùgbé ọ̀run àdùnwó ló wà láàyè òṣì àdùnwó ló wà láàyè òṣì ayé òróró tó dàpọ̀ mọ́ oyin ayé tẹ́ èṣù pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ gbàjọba ayé tí kò lérè tí kò sóhun tó lè fún ni láyọ̀ ń bẹ̀. bó o lówó o láyọ̀ bó o bímọ ayọ̀ rẹ ò tó bó o lọ́lá o láyọ̀ àfi bí bàbá bá àgbàkóso ayé rẹ àfi bí bàbá bá bàbá láyè níwọ̀n ayé rẹ o lọ́kàn rẹ fi lè balẹ̀ láyé yìí o. bí a bá ń jọ bí a bá ń jẹ̀bù bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. bí a bá ń jìyà bí a bá ń mumi bí a bá ń mumi ojú lámùsùn o. ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. olówó wa jẹ adùn ayé. adùn ayé kì í báni lára mu. olówó wa jẹ adùn ayé. adùn ayé kì í báni lára mu. olówó afọ arẹwà lóbìnrin. obìnrin arẹwà kì í báni kalẹ̀. ó mà ṣe o. àwọn ní gba agbára ìmèrè àwọn ní gba agbára àjẹ́. olówó wa sọ̀rọ̀ fà láwùjọ ènìyàn. ó di dandan kó sọ̀rọ̀ bí ọ̀tá nínú. àwa máa sáré kiri àwa máa fowó rọ̀rẹ́. bí a ti aṣẹ́ ò wára mi. àwa gbàgbé pé àti bó lájẹ láyé o. owó ìbá ti ní ìtó tó bá ṣe pé ẹnìkan lè jọ díndín màálù kan tán lẹ́ẹ̀kan ṣoṣo owó ìbámọ́ nìyí o. ọlá ìbá ti ní ìtó tó bá ṣe pé ènìyàn lè fapò oyò kan ṣe bẹ̀ tán lẹ́ẹ̀kan ṣoṣo ọlá ìbámọ́ nìyí o.
jẹ́ pé ọlọ́run mi jẹ̀dá lọ o. ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa ọlọ́run wa nípa olúwa wa Jésù Kristi. Nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ olúwa nígbà gbogbo níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú olúwa. Èyí ni ọ̀rọ̀ ọlọ́run. gbàtáyé yìí bá kọjá tí oòrùn rẹ̀ bá sì wọ̀ tí a bá wọnú ògo gbà náà olúwa ó mọ̀ bí gbèsè mi ti pọ̀ tó. Ojú ìwé 9 ìwé ètò ìsìn tó wà lọ́wọ́ wa a ó kọ orin náà ní ìjókòó. nítorí náà ni mo ṣe ń bẹ̀ yìí ni mo ṣe ń bẹ̀ níwájú ìtẹ́ Ọlọ́run tí mo sì sìn ní ọ̀sán àti ní òru. Nínú tábìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì síji kò wọ́n, ebi yóò pa
tí ń bẹ ní àárín ìfẹ́ náà ni yóò máa ṣe ìṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìlú. Ọlọ́run yóò sì mú omijé gbogbo kúrò ní ojú wọn. Èyí ni Olúwa. ká jókòó. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ò tún padà wá. Èmi ò sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹ̀yin sì mọ ibi tí èmi sì ń lọ, ẹ sì mọ ọ̀nà mi. Tómásì sì wí fún pé, Olúwa, a kò mọ ibi tí ìwọ gbé ń lọ. Àwọn àti ṣe mọ ọ̀nà náà, Jésù wí fún pé èmi ni ọ̀nà. Kí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ìbá má ṣe ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ bàbá mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ, ẹ̀yin mọ̀ ẹ sì ti rí. Ẹsẹ̀ kẹjọ. Fílípù sì wí fún pé, Olúwa, fi bàbá náà hàn wá. Ó sì tó fún wa. Jésù wí fún pé, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí bàbá. Ìwọ ti ṣe wípé fi bàbá hàn wá. Ìwọ kò wá gbọ́dọ̀. Ìwọ gbàgbọ́ pé èmi wà nínú bàbá àti pé bàbá wà nínú mi. Ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín, èmi kò dá sọ, ṣùgbọ́n bàbá tí ń gbé inú mi, ó ní í ṣe iṣẹ́ rẹ̀. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú bàbá, bàbá sì wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá. Lóòótọ́ ni mo wí fún yín. Ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà ni èmi ò ṣe. Kí a lè yin bàbá mi, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ò ṣe é. Hallelujah. God bless you. Mo ní fáìn lọ́wọ́ ọdún èdè ìrìngbé sí bàbá yìí. Ẹni ká ṣe tó orúkọ Jésù àtàrà fún yín. Nígbà tí a bá ń kọrin tó kàn, ó máa ń mọ̀ máa dìde dúró láti fi ẹsẹ̀ rájò láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn bẹ̀rẹ̀ màmá. Kì í ṣe pé màmá tó bẹ̀rẹ̀ mọ́ ẹgbẹ̀rún màmá yìí. Nítorí màmá bá sọ orin ní ojú ìwé kẹjọ àti ojú ìwé kẹfà nípa ọkọ màmá láti dúró láti fẹsẹ̀ rájò. Ní ìlànà bàbá wẹ̀ lákòókò ẹni bá rù ká gbé síbí ẹ̀fọ́ fẹsẹ̀ rájò lásán. Ní ìlànà.
So bí a ṣe máa ṣètò náà lélẹ̀ ẹjọ́ àfẹ́ ká lò ju ìṣẹ́jú méjì péré. You have just 2 minutes because of our time. God will help us in Jesus' name. Amen. Praise the Lord. Amen. Church Society. Àwọn ìyá téèyàn fi máa ń gbàdúrà ìyá fún yàn ni màmá Adejare jẹ́ torí pé nínú ẹgbẹ́ wa àwọn ni president láti ìgbà tí wọ́n ti dé ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ ò sì dàrú nígbà tí wọ́n wà nínú ilé gan pàápàá owó wọn nínú ṣọ́ọ̀ṣì Ọlọ́run kéde kò sí nǹkan tá à ń ṣe nínú ìjọ Ọlọ́run tí wọn ò kí ń lọ́wọ́ sí nínú ẹgbẹ́ ìsẹ́ǹsì náà ni píkníkì ọdún ìta tiẹ̀ ṣe wọ́n gbò wá torí pé ó ní pati bíbí tí wọ́n máa kó níbẹ̀ so ikú wọn ó dùn wá ó dùn ẹgbẹ́ wa ṣùgbọ́n kò sí tá a lè ṣe a mọ̀ pé ayára nípa ti ara ni a tún pàdé ní ọjọ́ ìkẹyìn àwa gbàdúrà ìpé gbogbo tí wọ́n fi sílẹ̀ gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ lórúkọ Jésù ààbò Ọlọ́run ó dájú lórí wọn kò ní fọjọ́ ọlọ́jọ́ lọ Jésù Olúwa wa. Màmá jẹ́ ẹni tí kì í jẹ́ kí ìyá ọjọ́ ọmọ lọ́kejì. Màmá jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n máa ń fi ìdí ọmọ tí ó bá di obìnrin wọnú ilé ọkọ. Màmá ló mú mi lọ 33 years lágbolé Adejare. Nígbà tí ogun lé lójú méjèèjì, màmá yìí ní lọ́sàn-án lóru. Á pè mí láàárọ̀, á pè mí lọ́sàn-án. Àbọ̀rọ̀ tó fẹ́ni tó bá máa gbọ́. Ìwọ obìnrin àti ọkùnrin tó ń bẹ́ẹ̀ bí ìwọ tó kọ fọ́mọ rẹ lórogún. Tọ́kọ ẹ lórogún tó jẹ́ pé ṣe lọ́ máa ń ní ọmọ orogún lè kan náà. Mo fẹ́ kẹ́ fi màmá Adejare fẹ́ fi fàmíkọ́gbọ́n. Ìwọ tó ṣe wípé ṣe ló máa ń gbá ọmọ orogún bí ó ṣe lọlẹ̀. Mo fẹ́ kẹ́ fi ìyá Adejare fẹ́ fi fàmíkọ́gbọ́n. Ìdí tí mo fi dìde níbí báyìí nìyẹn torí wípé kì í ṣe ọmọ téèyàn bá bínú nìkan ni ọmọ èèyàn mo wá gbàdúrà fún màmá wípé ibi tí wọ́n lọ kọ́lọ́ ọba mi kó bá mi jẹlẹ̀ fún wọn àwọn ọmọ tí wọ́n fi lẹ́bẹ̀rẹ̀ lórí irú mi ọlọ́mọ sọ̀kọ̀ àlùbá síbẹ̀ àárín èmi àtọmọ àwọn ọmọ wọn àtìyàwó ọlọ́mọ jò ó dàrú láíláí ọlọ́mọ ṣàlọ́. dúpẹ́ pọ̀ lọ́wọ́ tó lọ pé ìyá wa tó lọ sùn ìyá dá púpọ̀ jù dáadáa wọ́n dá àyàn gidi wọn etí ìyá tó ń sọ̀rọ̀ bí ìsọ̀ lè ṣe obìnrin ọkùnrin kó worú tìyá yìí torí àwa rẹ́ǹtì ilé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn ni wọ́n dẹ̀ ṣe dáadáa pẹ̀lú àwa ọmọ wa ìyàwó wa ló fún aláǹfààní àti wábì lónìí tí wọn lọ́rùn ìjọba bàjẹ́ o ẹ ṣe o. èmi pẹ̀lú wọn àjọ gbé ni ààyè ṣe aráàlú ọ̀ṣun lè ní ọ̀yọ́ lò ṣùgbọ́n ẹnìkan kan ò lè mọ̀ wípé àwa láti àgbègbè kan náà 1977 láti jọ wà nílé méjì in fact nígbà tí àwọn ọmọ pè ní bá ṣe jọ wà kò sẹ́ni kankan tó dá wa mọ̀ ibù gan nígbà tọkọ wọn ń bẹ kò sẹ́ni tó mọ ìyáálé kò sẹ́ni tó mọ ìyàwó kò sẹ́ni tó mẹ́ẹ̀gbọ́n kò sẹ́ni tó mọ àbúrò tó bá gbóná ó jọ gbóná fún wa ni tó bá tutù ó jọ tutù fún wa ni ìgbé ayé Mojirayo aya Adejare ó wu èmi púpọ̀ ó sì wu Ọlọ́run torí wípé ó ní àfaradà ó sì ní àforítì tí kì í bá jẹ́ bẹ́ẹ̀ ni irú ọjọ́ òní tó wáyé yóò ti lọ sí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ ó fi gbèrò títí di àkókò yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó lúwa fún wọn wọ́n forí tì í wọ́n sì wọ́n ṣẹ́gun torí ẹni tó bá gbẹ̀yìn àgùkò rẹ̀ kò ṣẹ́gun torí náà wọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn tá a bá ní ká máa sọ gẹ́gẹ́ bí bàbá wa nínú Olúwa ṣe ilé oṣù lọ tí èèyàn bá ń sọ nípa ọ̀rọ̀ Adejare ọ̀rọ̀ rẹ̀ ó tó bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ àdúpẹ́ lọ.
the women organization to say something about the life of Mama. Mama ọba tèbó ẹja pàtó ọ̀bùn Kristi bí wọ́n ṣe ń bọ̀. Mama sọ pé ìyá Akíntọ́lá gbogbo women organization nínú gbogbo obìnrin ìjọ bá mi kọ́ kíákíá fún mi ní láì tó ń lò màá ní glo ni mò ń lò màmá ẹlẹ́dọ̀wọ́ mi jẹ́ kí n tó máa lọ sílé kí n tó kúrò ní chọ́ọ̀chì délé màá rí àláàtì màmá fún mi ní 1000 lórí glo. Màá ní màmá mi ìmọ̀ tó jẹ́ náírà pè mí tán màmá ní mo jọ láàmì ọmọ mi so màmá ò kanra màmá ò láhùn rárá tẹ̀ríntẹ̀rín ní gbogbo ògbà ọmọ pé yakíkọ́ lójú rẹ̀ pọ̀ ju fúnka ọmọ mi tẹ́lifíà bá ti wá rí màmá tí wọ́n bá ti wá church má ní wọn náà wọ́n máa ṣe é wọn ó ṣe òṣè láì tó owó létí orí fóònù mi praise the Lord. Mama Abi ni wọ́n pè wọ́n, Mama Abi, Abigail, Abi wọ́n pè wọ́n. Nígbà tó máa dákẹ́, mo fi ọ̀gá, mo rí rí báyọ̀ tó mọ tó ṣẹlẹ̀. Bí ọ̀ma ṣe dára tó sí gbogbo èèyàn, wọ́n special àṣẹ. Nígbà tí mo ní ìdojúkọ bí nǹkan àbí méjì, wọ́n pè mí àti ìyàwó mi sínú ilé wọn. A sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ àti ìyá. Ìyàwó lọ tán wọ́n tó padà pè mí tó padà wá bí oṣooṣù ẹ gbọ́ dáadáa o màmá dẹ̀ di ọwọ́ kúdúrú wá ra òbí owó ló jẹ́ bẹ́ẹ̀ níbo ìdàgbà tó yìí màmá máa ń fún mi ní owó ní oṣooṣù nítorí pé nǹkan ṣe pápá kan gbà yẹn màmá sọ̀rọ̀ kan pé Múyìwá máa pè lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì wá ní Olúmúyìwá má ronú o bó ṣe máa ń ṣe nìyẹn. Ó ti wá bà mí jẹ́ pé every month lóṣooṣù ṣá kìíní ká wo àpò Olúmúyìwá owó tó túmọ̀ sí pé owó má ronú o kì í fẹ́ kí ojú èèyàn kó fàró ìjọ tí wọ́n dákẹ́ ní gbogbo bá ṣe lọ́sẹ̀ kan. Mojirayo Adejare ìṣẹ́jú kan bí Dr. Williams Adejare ẹ̀jẹ̀ máa ń kò sí èmi náà wájà fún tó jẹ wọn ọmọ mi o. Jésù Olúwa wa. Àmín. Praise the living Jesus. Lára kan tí mo kọ́ lára gàmá náà ni. Gàmá mi jẹ́ ẹ̀kọ́ tó ní fún Ọlọ́run. Gàmá mi jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ kó mọ Ọlọ́run. Gàmá mi jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ kó kó èèyàn mọ́ra, ó kó ẹbí mọ́ra, ó dẹ̀ tún kọ́ ọmọ mọ́ra, ó tún kó ọmọ gan kó mọ́ra. Ọba ni a máa ṣerú nǹkan báyìí fún gàmá mi lẹ́yìn. Màá ní irọ́ ni, but it is well. It is well. Àdúpẹ́ lọ́jọ́ lọ. Gàmá mi jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ pé ó ń tolé. Tẹ́bí bá máa jà, ó ń tù. Àmọ́yé ẹbí tó ń tò ní church. Àmọ́yé nǹkan tó ń tò kó má bàa bàjẹ́. Ẹni tó mọ Ọlọ́run ni. Ó kó ẹbí mọ́ra. Ó kó so many things mọ́ra. But gàmá mi jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ àdúrà ó dẹ̀ máa kọrin. Gàmá mi kọrin sùn ni, which I'm happy to have her as a grandma. Yeah. Màmá dáradára ni, màmá alálùbáríkà, màmá tó ń mú ìyàwó ọmọ gẹ́gẹ́ bí ọmọ ni. Whatever bí wàhálà rẹ̀ ṣe lè tó, yàtọ̀ mi fẹ́ràn mi o. Nígbà tí mo marry tí mo gbé gẹ́gẹ́ bí first lady Adejare ní Adejare. Nígbà
nígbà tí mo fi first born mi lè dá nílé ó fi jẹ́ kí n tún máa gbé màmá yẹn ọmọ mi ò tí ì lé 40 days tí Adéjàre ti gbọ́ ọmọ mi lákàlà ló ti bá mi tọ́jú ẹ̀ wọ́n á ní bí Bọ́lá sábà bímọ sábà bí but láàrin kí ogún dé kò lè fi lọ́lọ́wọ́ Ọlọ́run nígbà tí mo tún padà dé màmá ń wọ́n mi àìsè mọ́ra tí ó wà lẹ́nu ìbàdàn program ní wẹ̀ẹ̀dẹ̀ ìbàdàn program every Wednesday màmá ti ní ọ̀rọ̀ ọ̀rọ̀ mi wá ní bẹ́sẹ̀ mo wà nílé wọ́n máa ṣe oúnjẹ wá fún mi gbogbo kan gbogbo ni màmá fi màmá mo fi tẹ́ mi lọ́rùn ṣé àbí ní fẹ́ mo ṣe tó màmá fún mi lẹ́nu lówó ṣiṣẹ́ àwọn mi ò fún ọ̀gbọ́n rẹ̀ ló ẹ̀sìn sọ́ọ̀tì mi wọ́n ní ìyáde iṣẹ́ ọdún ti bẹ̀rẹ̀ wá ní bẹ́ẹ̀ ni wọ́n ní èlò ìwé ní wọ́n ní orí ìròyìn báyìí àwọn akọ mi á fún mi lówó wọ́n ní kí n fi tajà ògùn adẹ́tùbáwò ìyàwó òṣèlú àwọn ọkọ mi á fún ọmọ mi lówó ó fọ́ ọkọ mi lówó màmá dáradára ni ọlọ́run kó bá mi kọ̀ kẹ́wọ̀n ó mú yàtọ̀ tó kúrò lójú wọn kó bá mi kẹ́wọ̀n kó bá mi kẹ́wọ̀n kó bá mi dá gbogbo wọn pọ̀ kẹ́ ẹ ṣe mo dúpẹ́. nínú wọn ó pé àwọn bíi mẹ́rin màmá jẹ́ ọ̀kan nínú wọn so bí wọ́n dẹ̀ ṣe pé màmá ní àlùfáà inú wọn dùn wọ́n dẹ̀ sọ̀rọ̀ dáadáa kétékété báyìí ní ọ̀rọ̀ wọn lórí aago and after that time mo kàn rí tí màmá ní pé ṣé nọ́mbà mi nìyẹn mo ní bẹ́ẹ̀ ni wọ́n bá ní pé òkè wọ́n ṣàtúwá wọ́n tún pè mí láti mọ̀ pé nọ́mbà mi ni at the end of the day kílẹ̀ yẹn tó ṣú mo kàn rí pé màmá ti send the card sí mi so nǹkan táwọn èèyàn ń sọ ó fi hàn pé kì í ṣe rọ́ and that will be the first time tí màmá máa ṣe irú ẹ̀ fún mi and ìjọ́ kẹta ẹ̀ òun ni màmá sùn ìjọ́ kẹta ẹ̀ òun ni màmá sùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀ kì í ṣe pé mo kàn ń gbọ́ tàbí mò ń wò wọ́n lókèrè mo ní oore ọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀ kó tó di pé wọ́n sùn lórúkọ Jésù ẹ̀yin wá dára o mo fẹ́ pe women choir láti fún wa ní orin àdákọ women choir láti fún wa ní orin àdákọ ẹ jọ̀ọ́ lásìkò tí wọ́n bá ń fún wa ní orin àdákọ mo fẹ́ rọ ẹnìkọ̀ọ̀kan wa láti lọ́wọ́ sí iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ nínú ìjọ wa ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ́wọ́ sí iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ nínú ìjọ wa mo gbàdúrà wípé bí a ṣe ń lọ́wọ́ sí ayé wa yóò máa tẹ̀síwájú God bless you in Jesus' name. Ọlọ́run gba ẹ̀yìn wa fún ìgbésí ayé màmá Dídára Ọlọ́run gba ọpẹ́ wa à ń lọ láti sọ ọ̀rọ̀ rẹ bàbá Ọlọ́run sọ ọ̀rọ̀ náà jáde sọ ọ̀rọ̀ àlàáfíà sínú ayé ẹnìkọ̀ọ̀kan a ó sì yìn ín lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa nígbà tí mo ń tọrọ tí mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí àlùfáà ìjọ yìí tí wọ́n fún mi láti bá ẹ̀yin ọmọ Ọlọ́run sọ̀rọ̀ pàápàá jùlọ fún ìdílé Adéjàre àwọn ọmọ wọ̀nyí mo kí pé ẹ kú oríire lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ ti ara ìyá rere ẹ ti ara rẹ̀ jáde mo wá gbàdúrà fẹ́nìkọ̀ọ̀kan yín mo ní yóò dára fún yín o gbogbo ẹ̀ tẹ́ ẹ wá síbí lónìí ògo Ọlọ́run tó máa farahàn ní ayé yín ìbéèrè tí mo fẹ́ béèrè tí mo jẹ́ kẹ́yìn mọ̀ náà ni pé tí èmi àti ìwọ tá a bá ṣe dáradára nílé ayé yìí tá a sin Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ iṣẹ́ ìsìn wa kì í ṣe asán tí a bá wo ọ̀kan nínú ibi tí wọ́n kà fún wa nínú lẹ́tà Pọ́ọ̀lù sí àwọn ará Kọ́ríńtì kínní orí ìkẹẹ̀ẹ́dógún yẹn ẹsẹ̀ ìkejìdínní ọgọ́ta
ó ní nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo níwọ̀n bí ẹ ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Mo gbàdúrà fún gbogbo ẹni tó rí àmì ṣe iṣẹ́ yóò ní dasán ẹ ní pasán lórúkọ Jésù ẹ ní pòfo yóò sì dára fún yín. Iṣẹ́ kan tó yẹ kémi àtẹ̀ǹṣe náà ni pé ẹ jẹ́ ká mọ Olúwa ní Olúwa. Ìgbésí ayé màmá Adéjàre òun náà ni wọ́n ti ń sọ látàárọ̀ yìí nítorí pé iṣẹ́ tí màmá ṣe ó ń fọ̀ síbẹ̀ ni. Ǹjẹ́ tó bá jẹ́ pé èmi àtẹ̀yin ǹjẹ́ kí ni àwọn èèyàn sọ nípa tiwa? Kò síbi tí màmá wà á make sure pé ojúṣe rẹ̀ ó ṣe. Nígbà tí màmá tiẹ̀ wà nílùú òyìnbó mo káyà sókè ní pé màmá ẹgbẹ́ aya bishop gbogbo nǹkan ó tún wá lọ báyìí o. Àgbà tó ń dè wá ní lágbájá máa bá mi ṣe màdé ráwọn ọmọ wọn ní kí ni wọ́n ń ṣe pé àwọn á ṣe títí màmá fi lọ tí màmá fi dé ààyè rẹ̀ ò ṣe kí ni kò sófo lórúkọ Jésù ẹ̀ ní pasán. Màmá ti ṣe ìwọ̀nba tó lè ṣe. Àwa tá a wà láyé tá a wà láàyè wa kí ni iṣẹ́ ti wa? Ṣé iṣẹ́ wo tẹ̀ tí ń bàjẹ́ ká tó kúrò ń bẹ̀? Tó o bá ṣiṣẹ́ dáradára níwájú Ọlọ́run iṣẹ́ yẹn á dúró. Tó o bá iṣẹ́ tó yẹ kó o ṣe Ọlọ́run á pọ̀wọ́ náà lé. Wàá rí pé nínú Psalm 128 ẹsẹ̀ kìíní ó ní ìbùkún ní gbogbo ẹni tó bẹ̀rù Olúwa tí sì rìn ilé ọ̀nà rẹ̀. Ó nítorí pé ìwọ jẹ iṣẹ́ ọwọ́ rẹ nínú ìrọ̀ra ni ìwọ yóò sì máa gbé yóò sì dára fún ọ. Nígbà tí Ọlọ́run máa mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ṣe tiẹ̀ yóò ní ìrọ̀rùn. Mo dẹ̀ gbàdúrà lónìí wípé ìrọ̀rùn Ọlọ́run yóò máa jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Nítorí náà òun náà ló ṣe ń sọ fún èmi àti ẹ̀yin wípé tá a bá ṣe dáradára nílé ayé yìí tá a bá mọ Ọlọ́run tá a sì mọ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Jésù gangan nígbà tó wà láyé ó sọ fún wa nínú ìrere Jòhánù orí 14 ẹsẹ̀ kìíní síwájú. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ó ní ẹ gba Ọlọ́run gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Ó ní nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ó ní ìbá má ṣe bẹ́ẹ̀ ni èmi ìbá ti sọ fún yín. Ó ní èmi wá lọ pèsè àyè sílẹ̀ wípé níbi tí èmi bá wà kẹ́ ẹ̀ náà lè wà níbẹ̀. Ó ń sọ fún wa pé iṣẹ́ wa láyé yìí kì í ṣe asán. Tó bá fi ìgbésí ayé rẹ yìí bà ọ̀run rere rẹ jẹ́ ni. Nítorí náà ẹ jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká ronúpìwàdà lónìí ká ṣe tó tọ́ àti bí ó ti yẹ kí ìgbésí ayé tiwa náà kó lè dára. Bá a ti ń bá àwọn ọmọ màmá àti ìdílé Adéjàre yọ̀ ọ̀run yọ̀ nítorí. Gbogbo wa la ẹ̀dá láyé ìlú odò ìlú òòlù ibi táyé rí ni òyìn. Mo fẹ́ dòkú mo fẹ́ dòkú láyé ilé ayé ló mọ̀. Mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ ilé ayé ló mọ̀. Àní mo fẹ́ ra mọ́tò rẹpẹtẹ ilé ayé ló mọ̀. Kí ló pín ọmọ ènìyàn?
àwọn ìfilọ̀ yìí. Ẹ̀yin bàbá mi ẹ ṣe gan. A dúpẹ́ pé àpèyíkẹ́ wá o. Àdélébáre àdúrà ibi o. Thank you so much. Ẹ ṣe gan. ayé tí kò lérè tí kò sóhun tó lè fún ni láyọ̀ ń bẹ̀. bó o lówó o láyọ̀, bó o bímọ ayọ̀ rẹ ò tó, bó o lọ́lá o láyọ̀. àfi bí bàbá bá àgbàkóso ayé rẹ, àfi bí bàbá bá bàbá láyè níwọ̀n ayé rẹ o, lọ́kàn rẹ fi lè balẹ̀ láyé yìí o. Bí a bá ń jọ, bí a bá ń jẹ̀bù, bí a bá ń fìtàn ewúrẹ́ jẹ ká o. Ká má gbàgbé pé àti kó la jẹ láyé o. Bí a bá ń jìyà, bí a bá ń mumi, bí a bá ń mumi ojú lámú sàn. Ká má gbàgbé pé àti kó la jẹ láyé o. olówó wa jẹ adùn ayé. Adùn ayé kì í báni lára mu. olówó wa jẹ adùn ayé. Adùn ayé kì í báni lára mu. olówó afọ arẹwà lóbìnrin. Obìnrin arẹwà kì í báni kalẹ̀. ó mà ṣe o. Àwọn ní gba agbára ìmèrè, àwọn ní gba agbára àjẹ́. olówó wa sọ̀rọ̀ fà láwùjọ ènìyàn. Ó di dandan kó sọ̀rọ̀ bí ọ̀tá nínú. Àwa máa sáré kiri, àwa máa fowó rọ̀rẹ́. bí a ti aṣẹ́ ò wára mi. Àwa gbàgbé pé àti bó la jẹ láyé o. owó ìbá ti ní ìtó. tó bá ṣe pé ẹnìkan lè jọ díndín màálù kan tán lẹ́ẹ̀kan ṣoṣo, owó ìbámọ́ nìyí o. ọlá ìbá ti ní ìtó. tó bá ṣe pé ènìyàn lè fapò oyò kan ṣe bẹ̀ tán lẹ́ẹ̀kan ṣoṣo, ọlá ìbámọ́ nìyí o. a jẹ́ pé ọlọ́run mi jẹ̀dá lọ o. èrè kí ni fẹ́nìyàn tó jèrè gbogbo ayé yìí, tó sọ ẹ̀mí rẹ̀ nù náà o. ara mi. Ó rọrùn fúnra kún mi láti wọ òun abẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá jókòó. Ibùgbé ọ̀run o. olówó ayé ẹ̀ka ṣàìlówó máa pọ̀. Owó bá dé mọ́ lọ́rùn jọ bí ó sanwó mọ́ lọ́rùn rẹ̀. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ, ọ̀run máa nílẹ̀ o. ayé yá lọ, ayé yá lọ o. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ, ọ̀run máa nílẹ̀ o. ọjọ́ àtàsìkò ń lọ. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ, ọ̀run máa nílẹ̀ o. wọ́n máa ń sún wa sétí ibojì. Ayé yìí yá lọ,
ayé yìí ọlọ́jọ́ àwa náà fẹ́rẹ̀ dùbúlẹ̀ náà táwọn ní lè dìde. ayé yìí á lọ. wọ́n wá máa gbólé kálukú sínú sàárè wa. ayé lọ ayé mọ̀ ń lọ. ayé yìí á lọ. ayé yìí á lọ. ǹjẹ́ Jésù olùdáǹdè ayé o. ayé yìí á lọ. jọ̀wọ́ máa kọ́ wa láti máa rántí o. kí la jẹ́ kí la ní kí la tó ta ni wá kí la fẹ́ dà. á lọ o. bàbá mi máa rán wa létí pé ayé kì í ṣe lé wa. ọ̀run mọ̀ nílé òye. ká máa rántí òkúta ó lọ kọjá. ayé yìí á lọ. kí gbogbo ẹlẹ́ṣẹ̀ máa gbóhùn rẹ ká lè máa súnmọ́ ọ̀nà. ayé yá lọ ayé yá lọ ayé yá lọ. babaláwo máa wọ oníṣègùn máa rọrùn pásítọ̀ máa kú lèmọ́mù máa rọrùn bóyó máa kú ẹni bímọ máa kú ẹni tí òbí máa kú ẹni lówó máa kú ẹni tí ò lówó máa kú